ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí pẹ́ kú dédé àkókò yìí níbikíbi táwọn fẹ́ kínní ń fẹ́ dé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi bí tí ọ̀gbọ́n yìí kínní kò í bà á jẹ́ bójú bá rí ẹnu á máa dákẹ́ láwọn àkókò kan ni o bójú bá rí lọ́pọ̀ ìgbà ẹnu ò gbọ́dọ̀ dákẹ́ torí pé bọ́ bá ń gbọ́ gbégbégbé bọ́ bá jẹ́ kí wọ́n gbé sẹ́ẹ̀kù lé rẹ̀ wàhálà lé ayé tiẹ̀ ni well tẹ́ bá rí fídíò tí mo kọ́ lò níbẹ̀rẹ̀ òun ó tẹ̀ mí lọ́wọ́ ni àkọlé tí mo sì bá ń bẹ̀ ó jọ mí lójú díẹ̀ ntí wọ́n sọ bẹ́ẹ̀ ni wípé fọ́nrán tẹ́ ń wò yìí kì í ṣe sinimá àgbéléwò o àwọn èèyàn ni wọ́n ń kúò nílùú wọ́n ń sá kúò nílùú wọ́n fẹ́ kúò nílùú wọn torí ọ̀rọ̀ ajínigbé torí ọ̀rọ̀ ìṣekúpani torí ọ̀rọ̀ àdó olóró torí ọ̀rọ̀ wàhálà lọ́tún lọ́sì látọ̀dọ̀ àwọn onísùmọ̀mí bóyá iswap ni bóyá boko haram ni bóyá x-men ni ìwo nínú ẹ̀ ńlọ́sọ̀rí ara ń bẹ̀ ìwo lọmọ rénú ọbọn ẹtù ni àbá àyà àbájẹ tí ó múnájò tó máa mú bọn dáhùn ìwo ní ká pè lọmọ rí nínú wọn gbogbo wọn ń fẹ̀mí ṣòfò gbogbo wọn lè sin ọ̀kọ́ kú torí pé wọn ọ̀kọ́ tí ó ṣẹlẹ̀ ipò ni wọ́n láàrin àríkámà mọ́ bá ti wá lóru àbí lójúmọmọ wọ́n fọ́n ipò sínú àlìkámà wọ́n sá sẹ́yìn wọ́n bá tiwọn lọ wọ́n farí inú táwa lókù tá a mọ̀ bá yí gbogbo ọmọ káàárọ̀ oòjíire gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹjá sinmi àròyé púpọ̀ ẹjá sinmi politics ẹjá sinmi àìlákàkún ẹjá sinmi àìjá nǹkan mọ́ra torí pé kòrun ni ó dò yìí ká ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsọpọ̀ kí ọya wọn ti ń fà á ṣùgbọ́n ní ìsìn ó ti délẹ̀ wa ìlú wo làwọn èèyàn ti ń kúrò ńbo ni wọ́n ń lọ ńgbà tí mo kọ́kọ́ rí fọ́nrán yẹn tí mo rákọ̀ọ́lé yẹn ń kọ́kọ́ gbàgbọ́ ìdí ni pé gbogbo ohun tí ń bẹ lórí ìtàkùn ayélujára náà kọ́ lè yàn mọ́ kàkún àwọn kan ń bẹ tá a gbọ́dọ̀ kàkún àwọn kan ń bẹ tó jẹ́ pé propaganda ni àwọn kan ń bẹ tó jẹ́ pé politics ni wọ́n fi fídíò míì síta ó rò bọ́ ẹ̀sẹ̀ jáde ni onímọ̀ pé ó ti lé lógún ọdún tó ti wà ń bẹ̀ onímọ̀ pé ló ti lé lọ́dún mẹ́wàá ó ti lé lọ́dún márùn-ún tó ti wà ń bẹ̀ wọ́n sì gbé jáde fún ọ gẹ́gẹ́ bí tuntun mo wá wò pé àwọn mọ́tò tí mo rí ti ń tẹ̀léra wọn yìí kọ́mọ́ lọ jẹ́ pé àwọn tó kẹ́rù fàyàwọ́ ni ṣùgbọ́n gbà wọ́n máa wá rí tí mo rí bẹ́ẹ̀dì nínú ẹrù wọn tí wọ́n máa wá rí tí mo rọ̀kadà nínú ẹrù wọn tí mo máa wá rí tí mo rí wardrobe nínú ẹrù wọn mo ní eléyìí ṣe fàyàwọ́ lóòótọ́ àti lódodo àwọn èèyàn wọ̀nyí ń kó kúò nínú ìlú kan wọ́n ń kó lọ sínú ìlú kan ni so Yorùbá ní bíṣọ̀bìyà ó dègbò àáké sólúgànbe ni gbogbo nǹkan wọ̀nyí ìjọba àpapọ̀ láwọn ti gbìyànjú ìjọba ìpínlẹ̀ láwọn ò sinmi agbọ́n ń sẹ́ oyin ń sẹ́ sójú olóko déédéé wú ni àwa là ń jìyà rẹ̀ ẹ̀yin lẹ ti gbìyànjú ẹ̀yin lẹ ń sapá yín aráàlú ní ń jìyà rẹ̀ aráàlú ní san ransom mélòó nínú ẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì ń bá wa san láì dènà pẹ̀nu láì fàákò yín ṣòfò láì lo àmì fàágùn fún rárá ẹ gbọ́ nǹkan tí mo bá ń bẹ̀. This footage does not originate from a movie, rather it inspired Nigerians from Sokoto State fleeing their homes in the Tidibel area located in the Isa local government of Sokoto State due to the threat of bandits invasion. Nígbà táwọn àwọn jàǹdùkú àwọn onísùmọ̀mí àwọn ẹṣin ọ̀kọ́kú tí wọ́n bá kọ lẹ́tà sínú ìlú àwọn ń bọ̀ o àwọn ń bọ̀ wá kó ibi ọmọ yédeyéde o ẹ máa múra àwọn lẹ̀ o lo and behold mélòó èèyàn ló lè dúró ńgbà tó jẹ́ pé ẹ ti gbọ́ ẹ ti rí pé wọ́n ti kó àwọn èèyàn kan lọ owó rọ̀gùrọ̀gù wọ́n gbà lọ wọn kódà gan kẹ́lòmí ò tó kówó dé wọ́n tó pa kódà wọ́n kówó fẹ́ wọ́n gbowó ẹlòmí wọ́n tó pa ṣé wàá ní ẹ̀ ní kọ́mọ ẹ̀ ní kóyàwó yín kò nínú ìlú ńlọ́jẹ́ káwọn èèyàn ó kúrò ńbẹ̀. Now furthermore Bagajia village. Okay, this exodus was prompted by the notorious bandit leader Bello Turji, who allegedly initiated a raid to seize control of several villages in the eastern district of Sokoto State. Wọ́n lọ aṣíwájú àwọn ẹṣin ọ̀kọ́kú yìí òun lọ sọ wípé ẹgbẹ́ àwọn múra
àti pàápàá àwọn fẹ́ gba àwọn ìletò kọ̀ọ̀kan ní apá ìlà oòrùn Sokoto. Ṣé ẹ gbàgbé Boko Haram wọ́n mọ̀ ti gba àwọn ibìkan ní Borno tí wọ́n rí àsíá àwọn mọ́lẹ̀. Ṣé ẹ gbàgbé nípínlẹ̀ Kwara àwọn ẹṣin ọ̀kọ́kú afẹ̀míṣòfò àwọn onísùmọ̀mí yìí wọ́n ti sọ odidi ìlú dahoro ń bẹ̀. Style tí wọ́n máa ń lò nìyẹn. Wọ́n lé àwọn onílé kúrò nílé àwọn onílù kúrò nínú ìlú wọ́n wá jẹ gàba sínú ìlú wọn láti inú ìlú wọn wọ́n ti máa sọ̀kù sáwọn ìlú kọ̀ọ̀kan wọ́n wá sọ ibẹ̀ dílé wọn. Ẹ̀yin tẹ́ nílé òní lè lọ lé mọ́ ẹ̀yin tẹ́ nílé òní lè padà sínú ìlú mọ́ ẹ má bẹ̀rù. Irú eléyìí náà ni wọ́n ṣe ní Eastern District of Sokoto State. Furthermore, Bagajia village, also situated in the same Isa local government area, was targeted in recent days, consistent with Toji's publicly declared intention to dominate the district. Ẹ wá jẹ́ àbèrè lọ́wọ́ ara wa nínú ìlú tá a bá fẹ́ sọ pé nínú ìlú tá a ti lọ́ba tá a níjòyè nínú ìlú tá a láàrẹ nínú ìlú tá a láwọn gómìnà nínú ìlú tá a láwọn èèyàn nílé ìjọba gbogbo wọn ti sá kúrò nílé gbogbo àwọn tó jẹ́ àgbà nínú eléṣèlú àwọn gómìnà àwọn senator àwọn house of rep members tó yẹ kí wọ́n bá ń bójútó ìlú kí wọ́n bójútó constituency kí wọ́n mọ nǹkan tí ń lọ ní senatorial district gbogbo wọn ti dèrò Àbújá wọ́n ń gbé kíkọlù ó wáyé kí wọ́n já àwọn èèyàn gbé kí wọ́n pa àwọn èèyàn kí wọ́n send condolence message ni pé abáwọn èèyàn senatorial district wa kẹ́dùn o abáwọn èèyàn constituency wa kẹ́dùn o abáwọn èèyàn ìpínlẹ̀ wa kẹ́dùn o Ọlọ́run ò ní jẹ́ kó kù lẹ́yìn o. That is all. Because wọn ní báwa mọ báwo la fẹ́ gbọ́ ọmọ padà bóò láti gba ìyàwó padà gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ó tó ìbẹ̀rù láàyè ọ̀tọ̀. Ìbéèrè tí ọ wá béèrè lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ni pé ṣé agbára àwọn èèyàn ju tìjọba lọ ni bó bá ju tìjọba ìbílẹ̀ lọ Isa local government ká ló ju agbára wọn lọ ṣé ìpínlẹ̀ ò lágbára tó lè sà bó bá ju tìbílẹ̀ lọ tó ju tìpínlẹ̀ lọ kí ni ìjọba àpapọ̀ ń wò ṣe bá ní ìjọba àpapọ̀ ló wà ní control security irú security wo la wà ń control ẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ orílẹ̀-èdè míì ni ó máa ká wa lára ọ̀rọ̀ ìlú tiwa gangan ò ní ká wa lára so ó jẹ́ nǹkan tó bá yàn lọ́kàn jẹ́. Okay, it is noteworthy that security establishments and humanitarian agencies have responded promptly to protect displaced residents and prevent further escalation. Ọ̀dà o bó bá jẹ́ wípé àwọn humanitarian agencies àwọn security establishment wọ́n wá ń gbé ìgbésẹ̀ pé káwọn èèyàn fọkàn balẹ̀ àwọn èèyàn tó sá kúò wọ́n ní ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lo and behold to the best of my understanding because bí ṣe yáwó kọ́ ní ṣe yáfà ìgbọràn sàn jẹ́ bọ rírú ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò kéèyàn ó múra kí nǹkan tó dé ó dájú kí nǹkan ṣẹlẹ̀ kéèyàn ó tó mọ sáré káàkiri lọ ẹ lè blame àwọn èèyàn tó sá kúrò nílùú o kò sí ààbò tó péye fún wọn. Alright, pápápá on this scenario bears a striking resemblance to the tactics employed by the international and local mineral explorers who displaces residents from their local communities believed to be situated atop rich mineral deposit. One cannot help but wonder why. Now ẹni tó sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ó ní ìdúnkokò mọ́ níyẹ pé ọjọ́ tí àwọn tí wọ́n máa ń gbalẹ̀ lọ́wọ́ èèyàn tí wọ́n bá rí pé àwọn nǹkan àlùmọ́ọ́nì àwọn nǹkan àmúṣọrọ̀ ó ń bẹ nínú àwọn ìlú yẹn tí wọ́n ò sì mọ̀nà tí wọ́n fi lè gbà lé àwọn tí ń bẹ nínú ìlú kúò torí tán bá ní kẹ́ ẹ kúrò ẹ sọ pé kí ló tán fi lé tán bá wá ní nǹkan àlùmọ́ọ́nì ní ń bẹ lọ́bẹ̀ ẹ fẹ́ jẹ gàba lé wípé tó bá jẹ́ pé àwa tó bá jẹ́ pọ̀dọ̀ wa lọ́wà àwa náà ló yẹ ká jàǹfààní ẹ̀ àwọn yẹn ni wọ́n wà lu àwọn onísùmọ̀mí kí wọ́n dá ìbẹ̀rù bojo sí láyà ńgbà tẹ́ bá ti sá kúrò nínú ìlú wọ́n wá láǹfààní láti wá ní tí wọ́n fẹ́ wá gbogbo àwọn eléyìí náà ṣèjọba ní ń lò wọn ni àbáwọn wọn ń lora wọn kò sí lè ta lè gbàgbọ́ ńbẹ̀ kò sí lè ta lè fìdí ẹ̀ múlẹ̀ ńbẹ̀ ń tẹ́mi sàmọ̀ ni wípé tí mo bá pàdé rèé ṣé lóòótọ́ ni àbírọ́ ni èèyàn mélòó ló wà lórí ìtàkùn ayélujára tó mọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ nípa rẹ̀ ṣe wádìí ẹ̀ bẹ́ẹ̀ bá wádìí ẹ̀ ṣe bó ṣe rí nu then bọ́ bá jẹ́ pé lóòótọ́ ni á jẹ́ pé ó kù púpọ̀ káàtó lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tá à ń pè ní giant of Africa òun là á mọ́ fàfà ìdègè làbà ẹ jẹ́ kí n fàwòrán ẹ̀ hàn yín pápápá God bless you.
Kakashira. Tana dogon bidiyo mai daɗiya. Eh mana. Ita wai yankiya take. Oke shot take yi. Siana tana yi. Kaga motocin sun ka saba da wannan. Eh. Ma da san kan sai karfiya. Amma in na je can gaban gidan Sale ba sai a yan gaba. Bari duk sai sun gama. Sannan ku Allah ya tsare. Kalle na ya kare kanti ne. Na mashin din. Na mashin. Na motar nan dai da rika ma sani. Na'am? Ofisa, sami aiki. Allah ya tsare. Ya yi daidai. Ba har kana cikin tawagaga. Dogo. Sani. Barka da. Bari in stock ɗin sa. We are together. àwọn sọ́jà gan ń bẹ lójú ọ̀nà wọ́n rí wọn kálukú wọn ṣe ń kẹ́rù lọ ìwà ni wọ́n ó ṣe ìgbé kan máa wòran lọ àwọn ẹni ẹlẹ́ni wọn ò fẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ àwọn onísùnmọ̀ ni wọ́n lágbára jù lọ Ban jarga amma na zo yanzu ƙarshe sai na jarga shi. àwọn sọ́jà wa ti gbìyànjú ọ̀pọ̀nu wọn ló ti ná ti dẹ́mi ẹ̀ légbodò kí ni tí wọ́n wá àmọ́ kí ni tí wọ́n fẹ́ àmọ́ Ai baran ƙara yawa. kí ni tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba àmọ́ Masar ya wuce. Bisa mashin ní yake. Yorùbá ní bàbá kúrò nílùú ọ̀yẹ́ Ya káwọn wuce ti ina ń lé gani. ni táwọn eléyìí ti rí ti ń lé wọn báyìí ohun lásán wọn gbọ́ kálukú bẹ́sẹ̀ rẹ̀ nígbà tí ìbá wà fún gbogbo ìpínlẹ̀ níjó ni wọ́n tó padà wá gbogbo àwọn tí ń lọ yìí kí ni ìfẹ́ẹ̀tì tó máa ní lára tiwa gẹ́gẹ́ bí ìran Yorùbá ló àmì o majority wọn ti ń lọ wọn ò níbòmí ìtàn fẹ́ rè dúró sí o Yanzu haka. ìran kárò ògiri wọn bọ̀ wá dúró sí lọ́rùn o Da kaya. òdìpọ̀dọ̀ wa ló gbolè tó gbọ̀lẹ̀ wọn ò jẹ́ doríkọ̀nà east wọ́n mọ̀ wọn ara wọn wọ́n sàn gómògì ẹni tó lè wàdà ṣùgbọ́n wọ́n mọ̀ pá wa wọn chalanta ti fi wá pọ̀ àkíà àti ẹ̀ ní béèrè àkànrí wọn àdèmọ́ bá business wa lọ náà ni ẹnìkan lè pé wọ́n ráwọn mọ́tò Fúlàní kan tó dé mọ́ níyàwó wọ́n sì pọ̀ ń bẹ̀ tílẹ̀ bá ti sú kálukú wọn ti rú màrin wa bọ́n ṣe wà ní ìsìn tán bá dé ẹni sábó nílẹ̀ Yorùbá wọn máa páàkì síbẹ̀ Kai. we are less concerned ní wò wọ́n sẹ́ẹ̀mejì àkàmọ́ òbí àwọn Fúlàní àwọn Haúsá àwọn Fúlàní ìwò bọ́n ṣe ń dira wọn wọ́n sàmọ́ risk life wọn ṣá àwọn lọ bìkan ní báwọn ànímọ̀ pàwọn náà wá dó tì lọ́rùn Kai ku gyara. wọ́n sàmọ̀ pàwọn survive bọ́jẹ́sẹ̀ kan bọ́jẹ́ méjì ẹ gbé fún wọn gbogbo tán bá ti tà ní patronize wọn sọ ọjọ́ mélòó la fẹ́ ṣe léyìí dà ilẹ̀ Yorùbá wà congested àwo ò rí bí sá lọ sẹ́lẹ̀ Haúsá aládòríkọ ní àbílẹ̀ Yíbò ìwo lọ rọrùn bẹ́ẹ̀ ìwo ní í ṣe bíbá téèyàn kó nu ayanran tó sì kiri ìbọnú ná well àkàndọ̀rọ̀ Awíkonko ntí mo rí rèé o mo wá lójú èmi nìkan kọ́ ló yẹ kó rí mo ọ̀pọ̀lọpọ̀ nínú yìí ó ti rí ṣùgbọ́n mo nígbàgbọ́ pé àwọn èèyàn kan náà ń bẹ tí ò tí ì rí
bí wọ́n bá rí ṣe ti ń bẹ́ẹ̀ yé wọn bọ́ bá yé wọn ṣé àwọn gangan lè ṣé wọ́n lè ṣàlàyé ẹ̀ bó ṣe rí ṣé wọ́n mọ̀nà àbáyọ ṣé mi gan tí mo ń sọ̀rọ̀ sí mo mọ̀nà àbáyọ ṣé bí ìjọba bá gbọ́ ṣé wọ́n lè wọ́nà àbáyọ fún wa kíjọba ọmọ lè fọkàn èèyàn balẹ̀ pé ẹ dúró ẹ má lọ because expectation mi ni káwọn sọ́jọ́ sọ pé where are you going just stay ẹ dúró a máa wà pẹ̀lú yín ọmọ ọ̀dọ́ tí wọ́n náà fọgbọ́n ṣe wọ́n ṣí bodè lẹ̀ kẹ́ ẹ kóra yín jáde kẹ́ wọ́n sọ pé àwọn sọ́jà lọ́jẹ́ kan jí ìyàn yín gbé inú ìlú yẹn ṣé wọ́n padà síbẹ̀ that is my own question tẹ́ bá fẹ́ padà síbẹ̀ ta ni ọ̀kọ̀ọ̀kọ́ débẹ̀ ìlú and behold wọ́n ti kó òun ìlú yẹn nìyẹn o wọ́n rè kó wàhálà àwọn bá lù mí ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ well àkàndá ọ̀rọ̀ Awikonko ẹ fẹ́ darapọ̀ mọ́ yàrá ẹ̀kọ́ èdè yorùbá wa ẹ já sọ̀rọ̀ lórí whatsapp +2349048519362 +2349048519362 ẹ like ẹ follow page mi lórí facebook Awikonko television ẹ subscribe sí youtube channel mi Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ eléyìí lórí whatsapp +2349048519362 ẹ rí dájú pé subscribe sí onídèmọdè tv níbi tá a ti ń ṣe onídèmọdè game show àti ojú òṣùpá eléyìí tọ́jú eré tá a máa ń ṣe láyé àtijọ́ àánú Olódùmarè ní fi sílẹ̀ o wàhálà àti ìdààmú tí ọjà agbára wa lọ ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí wa o kò sí ẹ̀dá tí ò kí ń rí dojúkọ eléyìí tí ó gbẹ̀mí wa tí ó lè ju apá wa lọ tí ó lè ju agbára wa lọ ọlọ́run níjẹ́ kó ṣẹlẹ̀ sí wa ẹ kú òní o èdè àti àṣà yorùbá ò ní wọmi orílẹ̀-èdè yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni